Ògo ni fún bàbá àti fọmọ àti fọlú ọlọ́rẹ̀ mìíràn. Mo rí fídíò tí gbogbo àwọn ènìyàn pariwo káàkiri, pàápàá jùlọ àfáà tó ń sọ̀rọ̀ ní Facebook. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí ni kan la fẹ́ kẹ́ mọ̀? Kì í ṣe pé bóyá ó wù wá láti ba ìsìlámù jẹ́. Èmi ò wá láti wá ba ìsìlámù jẹ́. Àmọ́ nǹkan kan ni mo fẹ́ káwọn ènìyàn mọ̀. Ẹ̀sìn tẹ́nìyàn bá ti ń ṣe tí ọlọ́run rẹ̀ bá ti gbọ́ èdè rẹ̀, ẹ̀sìn yẹn ò kì í ṣe ẹ̀sìn. Nínú ẹ̀sìn tá à ń sọ yìí, ọlọ́run tó ń bẹ ńbẹ̀ kò gbọ́ èdè tẹ́ ń sọ. Ọlọ́run tí ò gbọ́ Yorùbá, tí ò gbọ́ English, tí ò gbọ́ Igbo, tí ò gbọ́ kankan ni. Ọlọ́run tó jẹ́ pé èdè kan nìkan ló gbọ́. Ọlọ́run tó bá ti gbọ́ èdè kan nìkan, ọlọ́run yẹn ò kì í ṣe ọlọ́run. A béèrè lọ́wọ́ àwọn àfáà, a ní tẹ́nìyàn bá fẹ́ kírun, a ní èdè wo lènìyàn lè fi kírun. Ṣé ènìyàn lè kúrò ní Lárúbáwá kó sọ Yorùbá? Wọ́n ní kò possible. Wọ́n ní bí ènìyàn bá ti kúrò ní Lárúbáwá tó bá ti sọ Yorùbá, wọ́n ní a jẹ́ pé ẹni yẹn kó ti sin ọlọ́run mìíràn pé kò kì í ṣe ọlọ́run Allah ló ń sìn. Ọlọ́run Allah tí ò bá ti wá gbọ́ Yorùbá, ọlọ́run Allah yẹn kì í ṣe ọlọ́run nìyẹn. Nítorí pé ẹni tó ní ayé, ọlọ́run gbogbo àgbáyé ni. Ọlọ́run gbogbo àgbáyé dẹ̀ ní gbogbo èdè ló gbọ́dọ̀ gbọ́. Ọlọ́run tó dẹ̀ máa gbọ́ gbogbo èdè, ó gbọ́dọ̀ gbọ́ Yorùbá, ó gbọ́dọ̀ gbọ́ Igbo. Ẹ kàn sọ fún mi tí n bá ti fẹ́ kírun, ṣé mo lè lo Yorùbá? Kí n má ka Lárúbáwá mọ́, kí n má fi Yorùbá ka Kùránì, kí n má fi Yorùbá kírun, kí n má fi Yorùbá bẹ ọlọ́run Allah. Ẹ sọ fún mi kí n bá fi fẹ́ ṣe ní ti ṣé mo lè lo English, kí n má lo Lárúbáwá, kí n má fi Yorùbá ṣe gbogbo ẹ̀. Tẹ́ bá ti mọ̀ pé kí n má lo Yorùbá, so Yorùbá yẹn ni màá máa lò. A lè mọ̀ wípé ọlọ́run Allah ó gbọ́ Yorùbá. Tí ọlọ́run Allah bá ti gbọ́ ọlọ́run àgbáyé ni. Àmọ́ tí ò bá ti gbọ́ Yorùbá, wàláhì kò kì í ṣe ọlọ́run gbogbo àgbáyé. Ẹ wo, ọlọ́run sọ wá ju gbà mí lọ.